náà ni ọ̀rọ̀ sàkátùl fítírì lọ́la. Sàkátùl fítírì yìí a gbọ́dọ̀ yọ fáwọn tó ní ìdí ẹ̀ ká tó lọ éèdè o. Tó o bá ti dìde bóyá lọ́la àbọ̀tún látà bá kí éèdè kó o tó yọ kèsì sàkátùl fítírì o ní gbaládà rẹ o. Yọ kíákíá. Tó bá ṣe pé àwọn háíhà wà, foundation wà, àbáwọn jíhà kan bẹ, àwọn èèyàn kan bẹ tó kí wọ́n wà ní kíá rẹ̀, a lè yọ fún wọn látòní, a lè yọ fún wọn lẹ̀ látòní, àmọ́ àwọn ò gbọ́dọ̀ ha àyàfi lásìkò tí sẹ̀rí àfẹ́ kí wọ́n ha. Ìyẹn ni pé kí wọ́n ha kó tó di pa kì í Eid, kó tó di pa kì í Eid. Gbogbo ẹni tí ẹ fẹ́ ha ẹ ha ká tó lọ Eid o. Tọ́lá tí ń kásùn bá tàn ẹ̀bẹ̀ sí máa ha. Àìhá lónìí o, àìhá lónìí, ọ̀tọ̀ ni mo yọ, ọ̀tọ̀ ni mo ha. Tó bá yọ lónìí o lè fi lé wọn lọ́wọ́ lónìí, ọ̀la ló tó fi lé wọn lọ́wọ́. Ọjọ́ yẹn gangan ni wọ́n fẹ́ jẹ́ kó jẹ́ pé inú wọn ó dùn. Èyí ń ọ̀rọ̀ kejì. Ọ̀rọ̀ kẹta, ṣé sàkátùl fítírì yìí tí ẹni ká máa fóúnjẹ yọ bíi rice, bíi ẹ̀wà, bíi gàrí, ṣé a lè lo owó ni káwo iye sọ́ọ̀hù kan tí ẹni ká yọ? Sọ́ọ̀hù òun náà ni múdù mẹ́rin. Ìyẹn ni pé tí ẹni tí ọwọ́ rẹ̀ ò fẹ̀ jù, ẹni tí ọwọ́ rẹ̀ ò kéré jù, tí a bá ti bu gàrí, ráìsì, ẹ̀wà, abo ọwọ́ kún mẹ́rin rẹ̀ náà láàyò fẹ́ nìkan. Ẹ sì máa gbọ́ bàbá alé gbogbo ọmọ rẹ̀ pátá kọ́dà ìtì mẹ́nu oyún ọ̀yọ́ tiẹ̀ náà. Àwọn ọmọ tí wọ́n fi ṣe ọlọ́dọ̀ tó kú wọ̀ lọ ń bọ̀ wọn lọ ń ṣe gbogbo nǹkan lé ẹ lórí ọ̀yọ́ o, àti tìyàwó rẹ̀ o, ìyá rẹ̀ ń bẹ láyé ọ̀yọ́, bàbá ọ̀yọ́, gbogbo ará alé tó ń tọ́jú ọ̀yọ́ o. So ti yé báyìí nísìnyí o. So àmọ́ ọmọ tẹ́ ẹ lọ fi sọ́dọ̀ ẹlòmíì tí ń tọ́jú rẹ̀ ní ọ̀yọ́ kì í sẹ́yìn. Àmọ́ èyí tí bá ń bẹ lọ́dọ̀ tiẹ̀ ọmọ ẹ ní kì í sọmọ rẹ̀, ìwọ lọ sáà ń tọ́jú ẹ̀ ọ̀yọ́ fún wọn. So ṣáà wá lè lo owó, ṣáà lè lo owó, ọ̀rọ̀ pé a lè lo owó, ọ̀rọ̀ yẹn ó ti wà tipẹ́ o. Èso ojú ayé ànábì o. Nígbà ànábì ń bẹ láyé oúnjẹ wọn máa yọ o. Kò sẹ́ni ẹ̀ka tó yọ owó níṣojú ẹ̀, oúnjẹ ni. Sòtẹ́ bá tẹ́ máa ń jiyàn lé lórí ìgbàláyé ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ pọ̀, àwọn àfa pọ̀ jàǹgàn, àwọn àfa ńláńlá kódà ọ̀nbẹ náà sàbí ànábì tó láà lè fowó yọ, ọ̀nbẹ náà sàbí ànábì tó láà lè fowó yọ. Ìyẹn dẹ̀ tọ́ka sí àgbọ́yé tiwọn, ìyẹn tọ́ka sí kí ni o, àgbọ́yé tiwọn, ráàyù wọn ń tọ́wọ́ látọpọlọ tiẹ̀. Àmọ́ bó wọ́n ṣe yọ nígbà aṣáájú ẹ̀dá ànábì sallallahu wà láyé, ọ mẹ́ńsàn rẹ̀ ni o, ànábì mẹ́ńsàn oúnjẹ ni o, támúrù ni o, àbí zabibu ni o, àbí ṣàyàn ni o, kankan ni o, ànábì mẹ́ńsàn oúnjẹ o. Oúnjẹ tó sì mẹ́ńsàn iná lóúnjẹ tó gbajúmọ̀ bígbà táwọn máa sọ pé rice, ẹ̀wà, gàrí, ó ti yé nìsín. So ànábì mẹ́ńsàn ohun gángan àṣetọ́ pa wọ́n nù lójú ayé ẹ̀. Dájú pé ìpele mẹ́ta àbí mẹ́rin iná ni ọ̀rọ̀ sáàlì fowó yọ. Ìpele alákọ̀ọ́kọ́ kò sọ̀rọ̀ owó, ẹnìkan dákọ̀ ọ̀rọ̀ owó, oúnjẹ lásán náà fi yọ ní ojú ayé ànábì. Àmọ́ lẹ́yìn ẹ̀ Sayyidina Umar àlééfà ẹlẹ́ẹ̀kejì, kódà ojú ayé Àbákìrì gan. So ìgbà tó di ẹ̀yìn tó di àsìkò Umar sọ pé a lè fowó yọ. Kì í sọ nìkan, Abdullahi ọmọ Umar òun náà sọ bẹ́ẹ̀, Ibn Abbas òun náà sọ bẹ́ẹ̀, Ibn Mas'ud òun náà sọ bẹ́ẹ̀, Mu'adh ibn Jabal òun náà sọ bẹ́ẹ̀, àwọn sọ̀hábà nù. Nínú àwọn tí èsì sọ̀hábà tó náà sọ pé a lè fowó yọ tó bá jẹ mọ́ nínú wọn Hasan bisi ti wá máa dákọ̀ ọwọ́ àbẹ́. Wọ́n wà náà àwọn tó sọ pé Umar ibn Abdul Aziz àléfà àgbà wọ́n sọ bẹ́ẹ̀ pé a lè lówó. A sì rí àwọn àyímọ̀ wa náà táwọn náà sọ pé a lè lówó. Àmọ́ mọ́sáàbù mọ́mù Màlìkí, àwọn Ṣàfí, àwọn Ànábílà ò ní pé a lè lówó, pé oúnjẹ. A sì rí àwọn kọ̀ọ̀kan tó sọ pé a lè lówó. Ẹgbẹ́ mi sìn ń bò sí pé ntí oúnjẹ fẹ́ ṣe bí irú owó náà ni. Tó bá rówó yóò ìra ń jẹ, tó bá róúnjẹ yóò jẹun. Kásá ti yọ yékímọ̀ tí ń bẹ ni pé a fẹ́ yọ tálíkà nù, a fẹ́ dùn nù, a fẹ́ ràn lọ́wọ́.
tọ́ bá yọ oúnjẹ fún níṣẹ́ o lè lọ tà á kó lówó lóhùn nídìí tọ́ bá sì fún lówó o lè lọ fẹ́ra jẹ pé ikmọ̀ kan náà ní bẹ́nu méjèèjì làwọn àfáà fi sọ bẹ́ẹ̀ bẹ̀tí kí làwa sọ lórí ẹ̀ ẹ̀yẹ yẹn wà ní mo fẹ́ sọ rè ẹbẹ̀ fẹ́ràn ànábì gan tọ́ bá yẹ ká fowó yọ ọ yẹ ká ànábì ọ sọ pé ẹ sì lè fowó náà yọ ẹ̀gbọ́n mi sìn èmi ò takò gbogbo àwọn sàhábà àtàwọn tá a dákọ̀ ìpé wọn sọ àwọn àfáà kódà àfáà wa Buhari wà náà tó fara mọ́ pé àlèfowó yọ àlèfowó yọ bọ́ ṣe wí ṣùgbọ́n èèyàn wa oúnjẹ nìkan fi yọ bí wọ́n ṣe ṣe lójú ayé ànábì èèyàn sáà lè sọ fáwa yìí pé ká má fún oúnjẹ yọ àgbọ̀dọ̀ fún oúnjẹ yọ pé owó nìkan fi yọ àwọn òsínú ẹ̀ tó sọ pé àlè ìfowó yọ ṣùgbọ́n èmi ń gbẹ ẹ̀yìn wa ní mọ̀ràn pé oúnjẹ ni ẹ fi yọ kọ̀ǹdíṣẹ̀ kan péré lèmi rí wípé àfilẹ̀ fún oúnjẹ yọ bóyá lápòjú ẹni ṣe oúnjẹ yẹn ti pọ̀ jù ó ti wá fẹ́ máa wọn kò sí wọ́n ṣe lè manage oúnjẹ mọ́ yóò waste tí kọ̀ǹdíṣẹ̀ yẹn bá wá bá kúrú nínú àwọn aṣáájú náà tó ní ìgbà yẹn ló tó kan rú ọ̀rọ̀ rú wọn àbọ̀yá lápòjú ẹni ṣe ibi tá a wà àti ẹ̀rọ oúnjẹ gan owó la rí àáwò iye owó tó lè ra òdiwọ̀n tí wọ́n ní ara wọn iye owó wo ló lè rà àlè fi yọ so yóò jẹ kọndíṣà tó pé ó necessary gan ó nítumọ̀ gan láàfin kúrò ní bí wọ́n ṣe ń yọ lójú ayé ẹni tó ní ayọ̀ kì í ṣe mọ́rùn ló ní ayọ̀ kì í ṣe ìmáàmù kan ló ní ayọ̀ ìmáàmù bẹ̀rẹ̀ àbúrà sí ìbùnúmọ̀ sí olùkọ́ ní ayọ̀ kì í ṣe ìmáàmù Buhari ló ní ayọ̀ àdẹ́bì ló ní ayọ̀ ní tó sì dáa kọ pé ká fi yọ iná nù àmọ́ sẹ́wọ̀n kò sí bọ́jọ́ ọ̀rọ̀ yẹn gan tí ìlànà orí bá ti wà tó lágbára ìlànà orí wọn tó bá ti lágbára yóò sọ ọ̀rọ̀ yẹn di ní tí èso ọ̀rọ̀ yẹn mọ́ bẹ́ẹ̀ náà ló sì jẹ́ wípé tí ìlànà orí tó ní agbára tó necessary tó bá wáyé ẹgbẹ́ mi sìn tí ó jẹ́ wípé bá a bá ní ká máa fi oúnjẹ yọ á kàn waste ẹ̀ ni kò ní mú hádàfù wá kò ní mú kọ́sùdù tí sẹ̀rí àmú wá kò ní mú wáyé ni pé kò ní wúlò fún tálíkà tá a bá yẹ ọ́ lóúnjẹ àjẹ́ pé nígbà yẹn a wà lò kíni o a lo owó kápówó ní ó wúlò fún ẹ̀gbọ́n mi nìṣùn so láì jẹ́ bẹ́ẹ̀ ẹ̀fí ilẹ̀ bí ànábì ṣe máa ń ṣe kíni bí wọ́n ṣe máa ń ṣe lójú ayé rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń gẹ́gẹ́ sọ tó ń kálukú ọlọ́run wa pẹ̀lú wa barakallahu li jami ẹ má gbàgbé o ọ̀rọ̀ ẹ̀sìn kì í ṣe ọpọlọ lásán o a wò kí ni ọlọ́run wí kí l'Ànábì sọ kí l'Ànábì ṣe bóò ló sì ṣe subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin.